Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o. Gbogbo ọmọ Yorùbá ṣe dáadáa la bá lé. Bẹ́ẹ̀ ni lórí gbogbo bó ṣe ń lọ, àwa ti pariwo títí àtúbọ̀ máa pariwo kó máa lọ sí kó máa gbèrò sí. Ǹjẹ́ ẹ ti gbọ́? Àwọn sínétọ̀ ni o, kò ń ṣe àwọn tán tiẹ̀ ṣe tán pariwo títí ìpínlẹ̀ Kwara láìpẹ́ yìí o. Àwọn eléyìí àwọn sínétọ̀ láti nọ́ọ̀tì ni ọ̀gbẹ́ni ti pariwo jáde. Sínétọ̀ Garba Maidoki Musa, gbogbo yín náà lẹ máa mọ àwòrán ẹ̀ lẹ́ ń rí yìí. Sínétọ̀ tẹ́ ẹ̀ ń rí àwòrán ẹ̀ yìí, ó ti pariwo jáde, ó ti sunkún jáde pé ìjọba ìjọ torí Ọlọ́run ẹ ṣàánú wa, àwọn èèyàn wa ń kú, àwọn agbésùnmọ̀mí ò jẹ́ gbádùn. Ó mà ṣe o, ó mà ṣe o. Nílùú tí ó jẹ́ wípé gbogbo wa náà la mọ̀ pé àwọn tí ìjọba bá fẹ́ mú àwọn arábí yìí, wọ́n mọ ibi tán wà. Tí ìjọba bá fẹ́ mú àwọn arábí tá à ń sọ yìí, àwọn ìjọba mọ ibi tí àwọn arábí yìí wà. Kí ló wá dé? Kí ló wá dé tó fi jẹ́ wípé gbogbo àwa ń tanra wa? Kí odidi sínétọ̀ máa jáde kó máa pariwo pé àwọn èèyàn ń kú o, pé kí ìjọba gba òun. Ẹ dẹ̀ mọ̀ pé ìjọba yìí ń ṣe mítìn pẹ̀lú àwọn arábí. No longer news. Please save us, so our people's lives are in danger. Nigerian senator cries out. This senator representing Kebbi South Senatorial District, Garba Musa Maidoki, has raised alarm over renewed bandit attack in his constituency. Ṣé ń gbọ́ ṣe now gbogbo yín wá ń jáde ń sunkún pé wọ́n ń jà àwọn èèyàn gbígbé o, wọ́n ń ṣe gbá o, wọ́n ń ṣàwo. Bí gbogbo ẹ̀dẹ̀ ṣe ń lọ yìí, ẹ̀yin fúnra yín ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé àwọn arábí yìí, àwọn ọ̀gá yín, kí n pè wọ́n láwọn ọ̀gá yín, wọ́n mọ ibi tí wọ́n wà. Ta ló wá ń tanra wọn? Èèyàn kan jáde ó ní pé pé gbogbo nǹkan tẹ́ ẹ̀ sọ yẹn pé ẹ kàn ń tanra yín ni o. Ẹ kàn ń tanra yín ni. Crying won't solve it o. The problem on ground, crying cannot solve it. Tell the president to release the names of the people sponsoring this àwọn Agbesunmomi. If truly you want terrorism to end, you can't be cutting the branches of trees all the time. Because the more you cut, the more it spreads. What you do is to uproot it, bẹ́ẹ̀ ni. Tó tọ́ dẹ̀ ló sọ, ó lè máa gé àwọn ẹ̀yà igi kan, gé àwọn ẹ̀yà yọ kó wú láti ilẹ̀ ẹ wú dànù. Ẹ̀hún ni ọ̀rọ̀ nǹkan tí ìlú ìgbà. Ẹ kàn ń pariwo pé wọ́n ń pa yín lójoojúmọ́. Ẹ̀yin ẹ̀dẹ̀ mọ àwọn arábí pé ojoojúmọ́ ni wọ́n ń gbé canopy, àwọn ìjọba gan-an máa sẹ́ẹ̀tì canopy lẹ̀. Tọ́mọ máa dúró de wọn pé ó yá o, ẹ wá a fẹ́ ṣe meeting, ẹ ká ọmọ báyìí máa solve ẹ̀. Wọ́n ń rí wọn ojúkorojú. Kò ń ṣe tuntun mọ́. Ó ti wá ń kan everybody báyìí. Àwọn kan máa wò pé ẹdún náà ṣebí ní nọ́ọ̀tì ni wọ́n ti lọ ń pa àwọn èèyàn yìí. Ṣèbọ́dẹ̀ nípa àwọn Haúsá náà ṣe kíni, àwọn Fúlàní náà ṣe kíni. Ẹ wo, ẹ má jà tanra wa o. Àti Fúlàní o, àti Haúsá o, ìkankan náà kọ́ ni gbogbo wọn o. Haúsá yàtọ̀ sí Fúlàní. A lè sọ pé àwọn Fúlàní àwọn ló ń ṣiṣẹ́ ìfáìn. Bóyá wọ́n máa nípa àwọn Fúlàní kan wà tó jẹ́ pé wọn ò mọ̀ ń pa irọ́ ni o. Tó bá dójú oníkálukú á lọ bá bàbá ẹ̀. Bàbá mọ ọmọ tó bí o. Àwọn Fúlàní ni Fúlàní yóò máa jẹ́. Tẹ́ bá ní pé àwọn Haúsá ni wọ́n attack, fine, a máa gbọ́. Ẹ má máa sọ pé ṣèbí àwọn Fúlàní nọ́ọ̀tì gbogbo wọn. Nọ́ọ̀tì yàtọ̀ sí nọ́ọ̀tì o. Àwọn northerners gangan tá a bá fẹ́ máa pariwo northerners, àwọn ọmọ Haúsá ni o. Bẹ́ẹ̀ ni, tẹ́ bá ń pariwo northerners, àwọn ọmọ Haúsá ni. Ṣùgbọ́n àwọn Fúlàní tẹ́ ń rí, Ọlọ́run ló máa gbà wá lọ́wọ́ wọn. Wọ́n ní kò sí bá ṣe lè ṣe bòlò tó nírùn. Lọ́wọ́ yìí wọ́n ti wọlé tán. Sínétọ̀ yìí, Senator Garba Musa, ó jáde ó pariwo pé pé wọ́n ti fẹ́ pa àwọn èèyàn wọn tán. Ṣebí gbogbo yín sìn, ó ti wá já lójú yín. Ó ti já lójú yín because ó ya everybody lẹ́nu wípé ní ìlú yìí tó ní ọba tó níjòyè, àbí kò yé, ìlú tó lọ́ba tó níjòyè, tó yẹ pé
iṣẹ́ president ní láti dáàbò bo àwọn ọmọ ìlú, iṣẹ́ àwọn gómìnà òun ni láti dáàbò bo àwọn ọmọ ìlú. Síbẹ̀ ẹ̀yin ń pariwo pé ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀, ẹ̀yin ń pariwo pé kí wọ́n á gbà yín security vote, gbogbo owó tó ń kó fún yín níbo lẹ̀ ń dà sí? Ṣèbí nítorí pé láti lè ṣẹ́gun gbogbo àwọn ọ̀tá yìí ni, because nǹkan tẹ́yin fẹ́ jẹ ẹ kàn ń fìyà jẹ àwọn ọmọ ọlọ́mọ, àwọn ẹni ẹlẹ́ni. Ẹni yẹn ti sọ, ó ní pé wò ó, gbogbo tẹ́kàn ń ṣe pé ẹ̀ ń gé ẹ̀ka igi, ẹ rọ proof ẹ̀ kúrò ńlẹ̀, ìyẹn gangan ni kókó. Àfi kí Elédùmarè máa ṣọ́ wa ni. Oòduà nation ni ọ̀nà àbáyọ, bẹ́ẹ̀ ni bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, Oòduà nation ló lè ṣe. Lọ́wọ́ yìí gbogbo àwọn èèyàn ti pariwo síta o. What really is behind this banditry? Is it part of the people El-Rufai said they brought in? Why is it difficult for government to tackle? I really do not understand. The same question náà ni àwọn èèyàn ń béèrè, kò yé wa o. Àbí kí ló dé tó fi jẹ́ wípé gbogbo àwọn arábí wọ́n ń gbèrò sí ojoojúmọ́ àwọn ìbọn tí wọ́n ń gbélé àwọn arábí lọ́wọ́ ó kọjá bẹ́ẹ̀. Ìbọn tó ń gbélé àwọn arábí lọ́wọ́ sẹ̀ ó kọjá bẹ́ẹ̀. Àfi k'Ọlọ́run ṣàánú wa ni. Àwọn ẹlẹ́ṣọ́ ààbò tí a ní nílùú yìí, àfi kí Elédùmarè gbà wá. Tó yẹ kí wọ́n lọ sínú igbó, kí wọ́n lọ máa pa àwọn agbésùnmọ̀mí, kọ́ lọ máa yìn wọ́n pa. Wọ́n ò ní ṣe yẹn o. Àwọn ọmọ yahoo tí wọ́n ń gbé mọ́tò, gbogbo yín lọ́lẹ̀ ti gbọ́ news tó ń lọ ní ìpínlẹ̀ Delta láìpẹ́ yìí, tí àwọn ọlọ́pàá tí wọ́n lé ọmọ ọlọ́mọ tó ń wa Benz, wọ́n lé torí ìyẹn ṣáà ń drive lọ, ìyẹn ò dúró fún wọn, bọ́n yẹ ìyẹn nìyẹn, wọ́n yẹ kó bọ̀bọ̀ ní ìdí níbi tó ti ń drive, wọ́n dẹ̀ sá lọ gbàtán ti rí pé ó dàbí pé wàhálà ti ṣẹlẹ̀, wọ́n sá dànù. Àwọn èèyàn ni wọ́n wá rọ̀ṣẹ̀ ọmọ ọkùnrin tí wọ́n yìnbọn fún yìí, wọ́n rọ̀ṣẹ̀ lọ sí hospital. Kí Ọlọ́run ṣàánú wa ni. Níṣẹ́ kan lọ sí ibi táwọn agbésùnmọ̀mí wà, kan utilize ọta ìbọn yẹn. Irọ́ o, wọn ò ní ṣe yẹn. Kan utilize ẹ̀ láéláé, wọn ò ní ṣe yẹn. Ṣùgbọ́n àwọn innocent people, àwọn yahoo tí wọ́n try àti survive ara wọn, àwọn yẹn ò pààyàn. Àwọn yẹn gangan, àwọn yẹn lẹ máa lé kiri, lẹ máa lépa. Àfi kí Elédùmarè ṣọ́ wa ni. Oòduà nation ni ọ̀nà àbáyọ, bẹ́ẹ̀ ni bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, Oòduà nation ló lè ṣe. Ní rí jù báyìí lọ lórí ẹ̀yin èèyàn wa. A ó máa bẹ o, ọ̀bẹ níbẹ̀ ṣo, àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwò, ẹni tó bá lámábọ̀ là ní dé bá. Kélédùà kó bùkún fórílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.